name is Sunday Fatoba from Nigeria. This is my fourth and this is my fifth live broadcast. I'm happy to be here again today on this day. I'm a Tibetian and I want to iron some EU out about migration and from the of which is just closed now, and I wanted to say something. Before I move further, I like to speak in my mother's tongue to my people in Yoruba language. Mo kí gbogbo àwọn ènìyàn mi ní ilẹ̀ kóòtù òjíire àti káàkiri gbogbo àgbáláyé tí ń wò mí ní àárọ̀ yìí pé tẹ́tí ń gbọ́ mi báyìí, tẹ́tí ń wò dáa yìí pé TBC ó jẹ́ ohun tó jẹ́ kókó tó dára nígbé ayé ènìyàn lọ́wọ́ tàwa ní àkókò tí gbogbo ọrọ̀ ajé orílẹ̀-èdè ti ń dẹnu kọlẹ̀, tí gbogbo ẹ̀ ti ń ṣe àìsàn tí kò sí ọ̀nà tá ń gbé gbà. Wọ́n fẹ́ fi dá yín lójú pé ọ̀nà kan gbòógì tẹ́ ti lè rí ẹ̀kọ́nọ́mì tó máa dìde, ibi tí àyè gbà yín fún nìyí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, ohun tí mo fẹ́ sọ nípa ti èní ni nípa migration, láti kúrò láti oríko kan sí oríko tó tún dára, tó tún gbòòrò, tó ní àyè ju ibi tí a wà tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí àwọn TBC admin ṣe fún àwa tí a darapọ̀ tí a ti jẹ́ millionaire and billionaire ní àárín wọn. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ níbẹ̀ ni wípé TBCians ní gbogbo àgbáyé ní Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ àwa ọmọ Yorùbá, àwọn kan wà tí pé wọn ò tí gbàgbọ́ náà, ṣùgbọ́n ohun tí wọ́n fẹ́ kẹ́ mọ̀ nípa migration tó ń lọ lọ́wọ́ báyìí ni pé migration ti close, ó ti parí, gbèdéke rẹ̀ ti tán láti bí oṣù mẹ́ta sẹ́yìn tí wọ́n ti ń sọ. Àwọn àǹfààní kan tó wà lẹ́yìn ìgbà tí ó ti parí báyìí. TBC ní oríkò tó wà tẹ́lẹ̀ ló wà lóríkò TBC004.net, but now ní àkókò tí a wà yìí wọ́n ti lọ sí oríkò TBC009.net. Ibi àyè tó gbòòrò tó gbà wá láti mọ̀ bí a ṣe ń gbìnlẹ̀ sí, fún àwọn ènìyàn láti gbòòrò sí, láti gbìnlẹ̀ sí. Àwùjọ wa ti ní àyè tó gbà yàn. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló ti ń fọwọ́ sí nǹkan tí à ń pè ní TBC, the billion coin. Àwa billionaire àti àwa millionaire, nítorí pé ní àkókò tí a wà yìí TBC004.net ó ti wà ní offline, and you can no longer migrate your coin from the old blockchain to láti oríkò blockchain ti ìgbà yẹn sí ti tuntun bá tí a wà yìí. Ohun tí mo ní sọ pàtàkì jùlọ ni pé ṣùgbọ́n àǹfààní kan sì wà báyìí láti kó owó rẹ, láti kó ohun tí o ní kúrò níbi tí ó wà tẹ́lẹ̀. Ẹ̀yin mi lẹ́, gbogbo àwọn àǹfààní wọ̀nyí mo fẹ́ kí ìwọ àti àwọn tó kù, gbogbo àwọn tó wò mí tí wọ́n ti ní àǹfààní àti kúrò láti jẹ ní ilẹ̀, èyí tí TBC admin tí wọ́n là kalẹ̀ pé fún ọ̀pọ̀, torí pé wọn ò fẹ́ kí púpọ̀ náà àwọn ènìyàn wa kí wọ́n pàdánù owó wọn àbí ọwọ́ wọn, torí wọ́n ti ní ìgbẹ́kẹ̀lé nínú wọn. Wọ́n ṣe fi àǹfààní síta pé níwọ̀n ìgbà tó bá ti san $10 tí o san fún oríkò ìkówó lọ sí ibi tuntun tó ń lọ, that's new blockchain. Ohun tí mo mọ̀ níbẹ̀ pàápàá jùlọ ni pé tó bá jẹ́ àkọ́kọ́ rẹ nìyí nínú Kringle.cash, ìwọ ṣáà ti ní àyè láti san owó $10. Ṣé ń gbọ́ mi? $10. Tó bá san $10, ohun yìí lá fún ẹ ní àǹfààní ní oríkò $10 ló wá ti rí lẹ́tí máa rí
KCBO, that's Kringle Cash Back Office. Òní ó ń dúró fún Kringle Cash Back Office fees àti owó lifetime web wallet. Ẹ má bínú pé mo tún sọ òyìnbó sí láàárín nítorí pé lifetime web wallet. Èyí ni orúkọ tuntun for your archive to this page. Ìyẹn lá jẹ́ kẹ́ lè ní ìyẹn lá fún yín láǹfààní àkáǹtì péèjì yín. Wàyí o, mo fẹ́ kí ẹ mọ̀ wípé ẹ ṣàwárí rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ọlọ́run ẹ̀rí nígbà tí èèyàn bá ń ṣe nǹkan kan tó ṣe nǹkan kan wá bó ṣe máa rí náà nìyẹn. Bó ọkọ tó fẹ́ sọ fún yín ni pé ẹ ṣe èyí, ẹ tún lè láti sọ pé bóyá nígbà tí oríkùn ẹ ti close down wọ́n tún fún wa láǹfààní àràfà tí mo sọ ni pé you can be able to pay má lè san $1 or more than that láti lè ní àǹfààní láti kó èrè ọjà láti archive. Archive coin yẹn kúrò ní orúkọ yẹn ọ lè ní àǹfààní láti migrate ẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún àwọn tí wọ́n sanwó. Ohun tí ẹ nílò ni wípé kí ẹ log out kí ẹ sì padà login sí Kringle Back Office yín, Kringle Cash Back Office yín. Níbẹ̀ tẹ́ bá ṣe gan báyìí máa rí pé ẹ máa rí ohun tuntun kan tó wà níbẹ̀ bíi just like map, just like connection, just like the way you do your transaction. Wọ́n ṣe síbẹ̀ pé bíi teamwork. Ìgbà tí mo rí kíní yìí inú mi dùn pé TBC we are moving forward, we are improving. Even many talented people are just coming in, they are there, they are building this forward. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé irú ohun báyìí ń ṣẹlẹ̀ ní àwùjọ wa. Ohun tí mo lè sọ pápá jùlọ ní ti ìyẹn ni pé nígbà tó bá ti login padà ọ̀wá rí pé á gbé lọ sí orúkọ ibi tí wọ́n ti update status yẹn. Lọ́pọ̀ ìgbà owó tí o san ó lè má tètè farahàn lórí ìkànnì TBC ní admin. Ó ṣeé ṣe kí ó jẹ́ lórí irú ẹ̀dà owó tó fi sanwó. I can say that. Bí irú ẹ̀dà owó tó fi sanwó bóyá ní náírà ni o, bóyá ní dọ́là ni, bí wá pounds lórí sanwó àbí euro. Irú ẹ̀dà owó ní lè ṣe kó jẹ́ pé òun ló fa delay tó fa ìdádúró díẹ̀. Ṣùgbọ́n ní kété tí owó náà bá ti farahàn lórí àsùnwọ̀n wọn láàárín wákàtí kan ìkànnì rẹ̀ wọ́n á yí padà, wọ́n á update ẹ̀. Your status will updated. Ohun tí ẹ ń ṣẹlẹ̀ tí èmi mọ̀ dáadáa tí mo rí pé àwọn èèyàn sọ náà ni, ṣùgbọ́n má ṣe rò pé bóyá bó ṣe rí ni. Fún ọ̀pọ̀ ìgbà àwọn kan náà tó ń complain pé wọ́n san $10 síbẹ̀ lórí ibi tí wọ́n ti ń wo owó yẹn pé kò fún wọn ní paid. Ohun tí màá sọ fún yín pé tẹ bá rí mẹ́sẹ̀gì bẹ́ẹ̀, tẹ bá wo òkè rí bọ́ọ̀sì kan tó wà ńbẹ̀, bọ́ọ̀sì yẹn gangan lẹ̀ rí tó bá ti lè kọ paid sínú bọ́ọ̀sì yẹn, ìyẹn ni pé ẹ ti san owó wọlé, wọ́n ti receive owó yín. Ẹ̀yin TBCian ní àgbáyé, ẹ̀yin TBCians lágbàáyé, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ohun tó ṣe àǹfààní fún wa níbẹ̀ ni pé yára báyìí àǹfààní díẹ̀ tó fún gbogbo àwọn tí wọ́n ti migrate láti lo ọ̀nà yìí láti tètè kó owó àti ohun tí o ní gẹ́gẹ́ bí ohun àǹfààní tí ò ń jẹ lọ́dọ̀ àwọn láti kó kúrò ní ibẹ̀ padà sí ibi tó dára. Ìyẹn ni oríkò tbc009.net. Tó bá ti débẹ̀ you will be active. Coin ọmọ wà active. Àwọn kan ń complain pé coin wọn kò wà active. When you get there wà rí pé ó máa wà active. Tí ìgbà tó bá ti follow due process, tó bá ti tẹ̀lé àwọn ìgbésẹ̀ tán ní kí ẹ gbé. Lákòótán
mo kí gbogbo àwọn ọ̀gá wa níkànnì all our leaders all over the world, TBC leaders, fún àṣeyọrí ńláńlá tí ẹ là kọjá the top 10, àwọn tó ń jẹ́ ọ̀gá tó ń jẹ́ winners láti orí kìíní dé ìkẹwàá fún recruit cruise contest. Mo lè kí Raul Babasa bákan náà pẹ̀lú Divina Jose, wípé I want to say congratulations to both of you, the first and the second place